ṣẹlẹ̀ wọ́n ti bojú mọ̀mọ́ Rẹ̀mí Tinubu jẹ́ wọ́n ti bojú màmá Rẹ̀mí Tinubu jẹ́ wọ́n ní kì í ṣàbíyamọ wọ́n ní màmá Tinubu Rẹ̀mí Tinubu wọ́n ní kò sí ní àwùjọ abíyamọ wọ́n ní àwùjọ abíyagba ni wọ́n wà wọ́n ní kò sí traces nǹkan tó ń jẹ́ abíyamọ lára wọn èyí lóhùn tí gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n fi ránṣẹ́ sí mọ̀mọ́ Tinubu tó bá jẹ́ northern part of Nigeria ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ìwọ àtẹ̀mí ti mọ nǹkan tí màmá Rẹ̀mí Tinubu á ti dá lára bẹ́ẹ̀ àti gbogbo Tinubu family. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá ti máa fún yín ní ìròyìn lọ́lọ́kan òjọ̀kan pàápàá jùlọ lórí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tá mú wá lónìí gbáǹkọ́gbì ní o ó yá ẹ jẹ́ ká jọ wò ó kó tó di pé a máa wò ó ẹ jọ̀ọ́ ẹ bá wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ click lórí subscribe button fún wa ọ̀fẹ́ ní subscription kò sẹ́ni tó máa jáwọ́ yín ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe yẹn ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. owó wọn á ti gbé lọ́bẹ̀ kí ni wọn ní tí gbé débẹ̀ kódà màmá Rẹ̀mí Tinubu á ti gbé àwọn lára àwọn aides wọn á ti gbé wọn dìde láti lọ kí gọ́vnà state yẹn àbí gbogbo ẹ̀ lẹ́ ó ṣàmọ́ bó ṣe máa ń ṣe náà ṣùgbọ́n nítorí pé ilẹ̀ Yorùbá ni sacrifice làwa jẹ́ anybody tó bá tọpá wọn kọ pàdánù ẹ̀mí wo ìjámọ́ kankan lọ́wọ́ wọn àrífín nǹkan tó fa àrífín láàrin àwọn ọmọ kóòtù àjíire gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tá a wá di igbá àkólẹ̀ gbàǹtú ẹ̀yọ̀ lọ́wọ́ Tinubu family is what I don't really understand abẹ́yẹn òwò ẹlẹ́nu lẹ̀kẹ́wẹ́ náà kọ́ gbogbo going to 3 weeks sísìn tí wọ́n ti kidnap àwọn ọmọ ní Ọ̀yọ́ state tí wọ́n gé orí Mr. Oyedokun ṣé inú ayé ni mọ̀mọ́ Rẹ̀mí Tinubu wà no mo doubt ẹ̀ wọ́n yìí sùn wọn tí ì jí ṣẹ́nu ayé ni wọ́n wà tó gé orí èèyàn live àwọn ọmọ òkókó ọmọ 3 years ọmọ 2 years ó wà ń bẹ̀ wọ́n yọ kíní sí wọn lára ṣé mọ̀mọ́ Rẹ̀mí Tinubu torí tẹ bá máa bọ́ síta tẹ wá sọ̀rọ̀ fún àtàdánù ẹ máa sọ fáwa wípé you are the mother of almost 300 children in Nigeria lára children yẹn ni wọ́n gé orí ẹ̀ lọ lára children yẹn ló wà captivity àwọn kidnapper mọ̀mọ́ ò rí nǹkan kan wí wọ́n wí kó all of a sudden ohun kàn déédéé lọ lẹ́nu mọ̀mọ́ Rẹ̀mí Tinubu ẹ pẹ̀lẹ́. Na their mama be this they no want another one ta no be our mama be this Olúrẹ̀mí Tinubu ẹgbàsẹgbẹ no be our mama be this o wọ́n ti bójú mọmọ jẹ́ ẹ wá gbọ́ nǹkan tó fit yín nìyẹn. This advice to Mrs. Olúrẹ̀mí Tinubu, you have not advocate for women and you need women that will vote for your government. Mama Tinubu, don't like me, you are selfish. Mama Tinubu, you are selfish. Only you alone. I don't say you should like me, Mama. Don't like me at all. Because truth is always bitter. You have never advocated for women. You just say 10,000 march past women. For where? How many women have you empowered? Did you advocate for women to be in politics? How many women do you fight for to be in Senate, House of Reps, to be governor, even to be president? Mama, this is not the right way to do things. So later you said palliative. To elevate poverty. Which poverty? You are increasing poverty. Nigeria need women. Those who vote for your husband, they be women. Not much men doesn't come out to vote. Mama Tinubu, change you. If you want your husband to win, better follow that step. I give you an idea. Shubon, the honest truth, as God said, I should tell you, ma, a selfish, a motherine lemon. Olúwa o lórí internet. Yes, just tell the women, come, you have to go and vote for my husband. Give them, appoint them, give them support. Youth, women, obìnrin, youth, give them support. But you are not advocating for women, no. It's only you. It's only you. It's only you. Ilé ayé tó lọ forever. Mama, do well so that they can write your name in the gold with golden pen. Mama, you dey beautiful now. Before you know they beautiful. Very well, my lord. Not everybody will like what I'm saying. Very well. Only few will like. Very well. Ẹ wo báyẹ̀ bójú màmá Rẹ̀mí Tinubu jẹ́ṣẹ́ kò wọ́ọ̀tì ẹ̀yin èèyàn mi. Màmá, ẹ̀yin náà lè jẹ́ kí gbogbo wa máa sọ̀rọ̀ sí yín tá bá dé wá sọ̀rọ̀. Ẹni kan máa fọlọ́pàá gbé wa. Ẹ̀ẹ́dẹ̀fẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin dẹ̀ẹ̀dẹ̀ wùwá rẹ̀ yìí báyìí sì. Ẹ jọ̀ọ́ tó bá sọ wípé abiyamọ lélẹ̀ abiyagba lélẹ̀ ẹ jọ̀ọ́ ibo ni màmá Rẹ̀mí Tinubu belong sí ṣábíyamọ ní àbábíyagba. Torí situation yìí ti ṣẹlẹ̀ rí nígbà ayé Chibok girls during the Jonathan regime gbogbo wa la rí. Abẹ́tíyá sáré gbàgbé ní ẹ̀yin ọmọ ìran mi torí ẹ̀ kí pẹ́ gbàgbé nǹkan.
màmá yẹn tara màmá patient Jonathan na only you waka come. Ó bú sẹ́kún, ó barajé, ó tara, ó ní gbogbo yín ìkàtà ẹ̀wù yìí kò dáa. Bá màmá Rẹ̀mí Tinubu, àwọ̀ ọ̀dájú lẹ́yìn ṣe ń ti yín kó omi kan ò lè bọ́ ń bẹ̀ níbo, ṣóbi wà ń bẹ̀ ní ọ̀tẹ̀gbẹ́. Àwọ̀ ọ̀dájú lẹ́yìn ṣe ṣábíyámọ́ ṣe bẹ́yìn ṣe màmá Rẹ̀mí Tinubu torí ta bá wí báyìí sí ẹni kan lọ arrest wa. On your behalf, màmá Chief màmá Rẹ̀mí Tinubu, your shame dey shame gbogbo àwa ọmọbìnrin ilẹ̀ Yorùbá tá a wà lókè òkun àti inú Nàìjíríà. You dey disgrace us, you are disgracing us as a woman. Kí ló dé tó wá lé kókókó lára yín nígbà tó ṣe pé owó yín náà ní ẹmú lè ṣe bó owó ìjọba ni. Mo pariwo láti ìgbà tẹ́ ti débẹ̀ 2023 ẹ ti ẹ̀gbá sáìdì kan mú ṣé àwọn aboyún ni aláboyún lẹ fẹ́ tọ́jú ni ṣé àwọn arúgbó ni ẹ fẹ́ mú ni àbí àwọn ọmọ kéékèèké a mọ̀ wípé ẹ ti fi àwọn ìyálọ́jà ẹ ti fi lé step daughter yín lọ́wọ́ kò wá síbi kankan tó ti jàǹfààní yín. Kò sí sáìdì Ondo, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, Lagos yín gan tẹ́lẹ̀ sọ di property ẹ̀yin àtọkọ yín. Wọ́n há lábẹ́ wọ́n ní ìwà tẹ́ ẹ wù lórí ọ̀rọ̀ election tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn ti kọjú ogun síra wọn. Láìpẹ́ láì jìnnà sìn ẹ ṣàrí bọ́ ṣe para wọn dànù some years ní last year àìmọye obìnrin ló kú tán para wọn politically. Láìpẹ́ nísìn wọ́n bẹ̀rẹ̀ sí ní tún máa para wọn again spiritually and physically. Ẹ bá yé jẹ́ ẹ̀bọ̀rún ṣe jẹ́ kò síbi tẹ́ ti wá tẹ́ dùn tẹ́ yan. Ṣé ti rí nǹkan tí bàbá yẹn sọ? Wọ́n ní wọn wá tọrọ owó lọ́wọ́ yín àwa náà gbé gbádọ́dọ̀ yín àwa tọrọ ráìsì sínú pléètì wa o Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ ṣì ń bẹ àwa lè ṣe wàhálà a lè ṣiṣẹ́ àṣírí oúnjẹ jẹ àwa ò wá tọrọ ráìsì kọ́ọ̀pù ráìsì lọ́dọ̀ yín o àdẹ̀ tọrọ ẹran díndín báyìí o lọ́wọ́ yín o. Òótọ́ ọ̀rọ̀ láníkà bá yín sọ ni o. You are shaming us màmá Rẹ̀mí Tinubu kí ló dé ọ̀rọ̀ kì í dùn yín mi ò ro omi á jáde lójú ti yín ṣómi wà bẹ́ẹ̀ ṣèbí tómi bá wà bẹ́ẹ̀ lákàn lẹ́yìn wo ó bá já yín lẹ́ẹ̀kan náà gan bóyá wà yẹn kò lè dùn yín bí tẹ́ ẹ dájú dé ọ̀dájú abiyagba ẹ súnmọ́ abiyagba ó jìnnà sábiyamọ́ màmá Rẹ̀mí Tinubu súnmọ́ abiyagba ó jìnnà sábiyamọ́. Wọ́n gé orí mi sọ Oyèdòkun lọ dènà ilé ni ẹ̀ tí ì rí nǹkan kan wí kó tó bá jẹ́ northern part of Nigeria àwa mọ̀ ẹ ti gbé àwọn èdè yín ó ti débẹ̀ sí i. Ẹ ti kówó lọ eléyìí tán náà béèrè 1 billion yìí èmi personally mi ò lọ́wọ́ sí wípé kí wọ́n sanwó. Ilẹ̀ Yorùbá bá a bá ṣe máa gba àwọn pípù yìí live jáde òun ni kẹjẹ ká mú gbọ́ ṣé ní tó bá fi lè lọ gbé 1 billion fún àwọn pípù yìí gbogbo anybody tó bá ti gbé ní the rest of Yorùbá land export owó tó máa demand nìyẹn wọ́n á lè máa gba salary lọ. Ẹ jẹ́ ká fi wèrè pátì wèrè yes àsìkò tá a wà yìí mo rí i pé VDM bá síta ó ní pé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá lọ kó 1 billion sílẹ̀ kọ́ dẹ̀ máa san salary fáwọn terrorists tó ń jí àwọn pípù yẹn gbé wípé òun máa raise GoFundMe ẹ ti dá nǹkan rú ẹ ti bà nǹkan jẹ́ ẹ má tiẹ̀ jẹ́ ká mú option àìmọye yín lẹ ti pè mí for real ẹ pè mí ẹni pé ká gbé GoFundMe kalẹ̀ ẹ wo ṣé ẹ fẹ́ máa dáwọ́ for the rest of your life tá a bá fi lè bẹ̀rẹ̀ 1 billion tó bá fi lè lọ sán bó bá gbé ẹdìyẹ yín lásán wá gba 2 billion ẹ má lóye pé 1 billion náà dẹ̀ máa gbà mọ́ o wọ́n á máa gba bí kò máa demand fún 2 billion 5 billion 10 billion tó bá pẹ́ wá sọ di trillion. Ẹ jẹ́ kí gbogbo wa jọ mọ̀ nǹkan tá à ń ṣe lótìtọ́ ni gbogbo wa kò séyàn kankan tínú ẹ̀ dùn lórí situation táwọn people yẹn wà bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká wá option míì ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin yúùtù ilẹ̀ Yorùbá àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ àwùyáwọnú gbó lọ ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin wèrè brothers tẹ́ ẹ̀ bọ́sọ̀ láyé ẹ̀yin bàbá òfò alágbádá ọ̀ràn tẹ́lẹ̀ lóògùn ògùn pọ̀ kò sẹ́ni tó lóògùn tó yín lẹ̀ Yorùbá àti nídìí ògùn yẹn gbogbo ẹ̀yin ṣífù imam ẹ̀yin ṣéyíkì gbogbo ẹ̀yin oníwàásí ọ̀ràn online mọ oníṣàríà ṣàríà gbọ́ àmọ́ ṣe ṣàríà ṣáá ni gbogbo yín tí ẹ̀ bá bọ́ sínú igbó ká ẹ gbé ọ̀padà ní ká ẹ lọ kó àwọn ọmọ yẹn wá àrà máa pa yín gbogbo ẹ̀yin dadi jíò fún àtàdánù ẹ̀yin mọ́mí jíò prophet ọ̀sán ọ̀ràn ẹ̀yin prophetess olóbùkú mẹ́mí online tẹ́ ẹ̀ ń yé rí vision orí burúkú tí gbogbo yín ò bá wọnú gbó lọ kẹ́ ẹ lọ ṣe kí ni kẹ́ ẹ lọ gba àwọn pípù yẹn wá ẹ fẹ́ ṣẹ̀sìn báyìí àsìkò tí tó tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀sìn ìjọ ò mọ̀ wípé oríṣi ogun mẹ́ta ló ń ja ìran Yorùbá ṣé ẹ rí ti ogun Fúlàní tí a bá lè kọ́ńkà ogun mẹ́ta yìí ti Fúlàní kékeré ni oríṣi ogun mẹ́ta tó ń ja ìran Yorùbá lélẹ̀ religious ogun ẹ̀sìn ó ń jà wá ogun àwọn ọba àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti gbàbọ̀dẹ̀ gbogbo wọ́n ti gbàbọ̀dẹ̀ wọn ní kò sí ìwúlò ọba mọ́ nílẹ̀ Yorùbá ogun àwọn ọba ń jà wá baálẹ̀ ogun ẹlẹ́ẹ̀kẹta ni politicians ogun mẹ́tẹ̀ẹ̀ta yẹn tá a bá lè fèsì ẹ̀ àwọn aráàlú ni mò ń bá sọ̀rọ̀ kò ń ṣe àwọn tí ogun tó jẹ́ ogun nínú ayé wa o torí tẹ́ bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo wọn ni wọ́n ń gbádùn ìwọ àtẹ̀mí aráàlú la kọ́kàn sókè àwa náà ń gbé àwa náà pa àwa abiyamọ aráàlú àwa mẹ̀kúnnù
àwa ní àwọn obìnrin àgàgà àwa ni wọ́n ń kó bá jù àwa la lọ́kọ wọ́n á pa wá lọ́kọ àwa la bímọ wọ́n á gbé wa lọ́mọ wọ́n á pa wá lọ́mọ ẹ wo Mr. Oyedokun wọ́n tẹpá wọ́n ti sọ ìyàwó ẹ̀ sínú òpó ọ̀sán gangan àwọn ọmọ tó wà bẹ́ẹ̀ àwọn iye tó máa padà wálé ṣẹ̀rí wípé wọ́n ti bá yé àwọn abiyamọ jẹ́ báyìí ìdí nìyẹn tí mo ṣe rò wípé ó yẹ kí ìdí ṣé ọ̀nà oyún ọ̀sẹ̀ ní ẹ̀yìn abiyamọ ṣé ẹ ti gbàgbé ni àsìkò títọ́ tí gbogbo wa máa wọ̀gbọ́rọ̀ mo ti sọ kíní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní ẹjẹ́ àwọ̀gbọ́rọ̀ peaceful protest mi ní kẹ́ lọ dá wàhálà lẹ̀ èyí mọ̀mọ́ Rẹ̀mí Tinubu your shame dey shame us ẹ súnmọ́ abiyagba ẹ jìnnà sábiyamọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi wá wo fídíò. The end of Northern unity. New ethnic blocs rising against Fulani dominance. For 60 years, every serious presidential candidate in Nigeria has made the same calculation. Secure the North and you secure the presidency. It was that simple. The North was one thing, one bloc, one identity, one kingmaker. That calculation is no longer reliable. Something is fracturing across northern Nigeria, not in a party convention, not in a press release, but in the villages of Zamfara and Katsina, where Hausa farming communities have been burying their dead for a decade and asking why nobody in power has been held accountable. In this video, I am going to show you what is breaking, why it is breaking now, and what it means for the 2027 election and for Nigeria's future. If you are new here, subscribe now. Every video on this channel is researched and verified. No speculation presented as fact. If you value that, hit subscribe. Let us get into this. To understand what is collapsing, you first need to understand what was built and how it was built. The term Hausa Fulani does not describe two groups that have always been one. It describes a political alliance forged over 2 centuries of conquest, colonialism, and calculated self-interest. In the early 19th century, the Fulani religious scholar Usman Dan Fodio led a jihad across Hausa land. He overthrew the Hausa Habe kings, established the Sokoto Caliphate in 1804, and placed Fulani emirs in political control of Hausa cities, Kano, Katsina, Zaria, Sokoto. The Hausa provided the population, the language, the farmland, and the culture. The Fulani provided the ruling class. Then the British arrived. The colonial administration, under Lord Lugard's policy of indirect rule, chose to govern northern Nigeria through the existing Sokoto Caliphate hierarchy. They formalized Fulani political dominance as the architecture of British colonial administration. Over 100 distinct ethnic nations in the north were subsumed under that single structure. When Nigeria gained independence in 1960, the new political parties inherited those colonial boundaries. The Northern People's Congress, the region's dominant party, was led by Fulani elites, and the Hausa Fulani label became a shorthand for a political arrangement that served those elites far more than it served the Hausa majority. Situation tó ṣẹlẹ̀ ní northern part of Nigeria ó ti di dandan kí àwa south ká fi ilẹ̀ ìdí ni wípé unity àwọn northerner kò sí mọ́ kò sí unity kankan mọ́ ní northern part of Nigeria. Gbogbo ẹ ti dojúrú wọ́n ti kọ orí wọn wọ́n ti kọ ẹsẹ̀ wọn báyìí wọ́n ti gbé orí wọn báyìí bí ẹja sandin ẹja òkú èkó ọ̀rọ̀ wọn ti ń tà sí ara wọn kò yéra wọn mọ́ ohun wọn ò ṣọ̀kan mọ́ ṣé mo wí pé nínú fídíò tí mo gbé jáde lánàá ìwọ tó bá wò dáadáa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ architect Nàìjíríà Baba Awólọ́wọ̀ Azikiwe Amadu Bello ṣé mo wí pé Amadu Bello ìyẹn mú religion àwọn ní religion wọn kí ẹ̀ nípa education àbí economy religion yẹn òun nìkan ni wọ́n gbámú òun ni wọ́n fi ń darí gbogbo Nàìjíríà religion tí wọ́n gbámú yẹn ṣó o mọ̀ wípé northern part of Nigeria wọ́n ní wọ́n tóbi ju àwa south lọ abọ́ òkèrè population wọn tó fi ń halẹ̀ mọ́ everybody ni ìgbà tó máa pín Nigeria tí àwọn òyìnbó máa pín káàkiri wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ní south wọ́n pín mọ́ north torí pé wọ́n fẹ́ gbé agbára fún wọn níbi bẹ̀ political power Nigeria torí pé wọ́n fẹ́ gbé fún wọn wọ́n wá pín fún wọn bẹ́ẹ̀ wọ́n rí àwọn tó gùdù nínú business wọn ò pín fún wọn wọ́n rí àwa tá a mọ̀wé kà tó jẹ́ wípé ọpọlọ wa pé intelligent ó dààmú wa ọpọlọ wa ti pé jù wọn ò pín fún wa wọn ò gbé fún wa wọ́n wá wò wípé àwọn tó jẹ́ wípé méjèèjì yẹn wọn ò ríro ẹ̀sìn nìkan ni wọ́n mú ní ti kankan tí ò bá ṣe wípé àwọn bìtìkọ ẹni ègbé ẹni àdánù ni wọ́n ìjọ yẹ kó jẹ́ àwọn yẹn náà máa lọ gbé political power Nàìjíríà lé lọ́wọ́ ẹ wá wo bí north yẹn bó ṣe ló tóbi tó tí wọ́n kó gbogbo every population tó kó lọ síbẹ̀ tó kó pọ̀ papọ̀ tí Fúlàní wá ẹ̀ẹ́dì wọn tó wá ń darí wọn bẹ̀
èèyàn kan leader kan péré òun ló ń darí gbogbo northern part of Nigeria tó bá ń wò dáadáa originally òun gangan ni wọ́n pè ní Nàìjíríà rí tó ń lo plate number born to rule ni rí wípé àwọn leaders and elders wa ní south àwọn gan wọ́n ń ṣe nínú ìwà wọn àti ṣe wọn wọ́n ń jẹ́ kí ìwà àtẹ̀mí mọ̀ wípé northern part of Nigeria is the original Nigeria wọ́n ń jẹ́ kí ìwà àtẹ̀mí máa mọ̀ wípé àwa ti south tenant la jẹ́ nínú Nigeria tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ tí Fúlàní ẹ̀yà ẹyọ kan ní the whole of Nigeria àìmọye tribe tó pọ̀ nínú Nigeria ẹ̀yà kan wọ́n wá hàn gbogbo ẹ̀yà tó kù ní the rest of Nigeria wọ́n wá hàn wọ́n lè mọ̀ kò wá sí ẹ̀yà kan tó tún lè dìde láti kojú ẹ̀yà ẹyọ kan ṣoṣo gbogbo tribe tó kù ethnic tó kù tó make wọn Nigeria gbogbo wọn wá sá wọn wá bẹ̀rù ẹ̀yà ẹyọ kan ethnic ẹyọ kan tribe ẹyọ kan ṣé rí wípé nǹkan ti bàjẹ́ mọ́ wa lára gan ni ó ti bàjẹ́ mọ́ wa lára gan ni ṣùgbọ́n bí mo ṣe wá bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti di dandan kí ìtìyẹn kó mú wa ní south torí wípé north ò pé mọ́ àárín wọn ti dàrú ṣé wá rí Sultan of Sokoto ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ òye tẹkàn máa rò pé àkàn kó fún máa kó fún àrùn ọmọdé Usman Danfodio tó lóhun tó kọ́kọ́ bẹ̀rẹ̀ jihad láti pa àwọn èèyàn torí religion torí pé ó fẹ́ kí Fúlàní tó ránṣẹ́ sáwọn Fúlàní tó kù pé kọ́ máa bọ̀ pé òun ti kọ́ka Nàìjíríà fún wọn. So they are referring to Nigeria, they are referring to northern part of Nigeria. Tí ìwà àtẹ̀mí bá wá sọ wípé àṣẹ mọ́ ẹ jẹ́ kán di wọ́n Nàìjíríà wọn mú káwa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣé ó yẹ ká rí lára àwọn àgbààgbà wa àwọn political stakeholder wa kí wọ́n sọ wípé irọ́ ni because èyí tí ìwà àtẹ̀mí go mọ̀ wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n keep quiet nítorí wípé àwọn ń rí jẹ́ ń bẹ̀ àti immediate family wọn. Ṣé bí ìwà àtẹ̀mí ṣe máa ṣe tá máa yí tá máa yí títí tá fi máa darúgbó àtúnlọ ìran mi àtún take over ìran mi àtún take over láti yí ọdún ìjọ wo la fẹ́ bọ́ nínú ìgbèkùn yìí kí la ń lóyún fún tá à ń bí àwọn ọmọ kí la ń lóyún fún tá à ń bí àwọn ọmọ a kàn ń lóyún à ń bí àwọn ọmọ yẹn sínú ìdààmú sínú ìṣòro ìpọ́njú ìṣẹ́ òun ìyà àwọn lóyún à ń bímọ sílẹ̀ à ń tọ́jú wọn láti lóyún à ń rè wọ́n dàgbà kí Fúlàní wá pa wọ́n mọ́ wa lọ́wọ́ torí ọ̀rọ̀ tó wá wà lẹ́yìn yóò fẹ́ yé anybody mọ́. Of course, yes. Ìṣubú northern part of Nigeria ó ti dé. Not to remain the same. Kò dẹ̀ ní remain the same mọ́. As a matter of fact, mo tún sọ. Ẹ fẹ́ gbọ́? Sultan gan ojú ẹ̀ ti bó. Gbogbo iyì àti ẹ̀yẹ àpọ́nlé tí wọ́n gbé fún Sultan ní northern part of Nigeria. Wọ́n ti ń yẹ̀yẹ́ Sultan. Ẹ mọ̀ bí àwọn èèyàn ṣe bẹ̀rù Sultan ní northern part of Nigeria. Láyé ìgbà yẹn ni kò ṣe ní 2026 mọ́. Wọ́n ti ń kígi bojú Sultan. Wọ́n respect Sultan mọ́. Àṣẹ Sultan ò múlẹ̀ lọ títí mọ́. Àwọn èèyàn ti yẹ̀yẹ́ Sultan ní northern part of Nigeria. Àwọn fanatic Muslim tọ̀dọ̀ ti wa. Àwọn náà sì gbé sórí bíi háràhárà kan rí gẹ́gẹ́ bíi Allah. Torí bí Sultan bá dúró bẹ́ẹ̀ tí Allah dúró, àwọn fanatic Islamic ọ̀dọ̀ wa òpònú. Ẹ rí pé ọ̀dọ̀ Sultan náà máa mú wá fi Allah lẹ̀ ká lè mọ̀ wípé ìwọ tó bá ti believe àwọn fanatic ó mọ̀ wọ́n ó ti wọgbó lọ wọ́n ṣẹ̀sìn. Mufti ìwọ òṣẹ̀sìn olúwo òṣẹ̀sìn múríkì òṣẹ̀sìn rọ́nà ń pa wọ́n ń gba nǹkan kan bẹ́ẹ̀ ó ní nǹkan tó ń rí bẹ́ẹ̀ ni ìwọ wá ṣe bí dìdìrìn ó ń tẹ̀lé wọn gọ́gọ́ gbogbo nǹkan tó ń generate ń bẹ jẹ́ òun náà tẹpin dọ́dọ̀ ẹ̀. Àwọn tó jẹ́ pé wọ́n torí nǹkan tí wọ́n fẹ́ jẹ àti nǹkan tí wọ́n fẹ́ jẹ tí wọ́n máìdì kí wọ́n kógun wá kó gbogbo ìran wọn kí wọ́n pa gbogbo ìran kó ó tó àjíire rẹ kó lè mọ̀ pé the set of olóbùkún tí wọ́n jẹ́ adẹ̀ bá wọn sọ wọ́n dẹ̀ múra kankan ìjọ yẹ ká ìrẹ́ anybody ní the whole of Yorùbá land níbi tí ìṣẹ̀lẹ̀ dé lẹ́ni ká tún ìrì olóbùkún tó máa bọ́ síta tá a máa pariwo ṣàríà must be a máa ṣe ṣàríà ní ṣe ti rí pé wọ́n ti ya wèrè. Bàbá wọn gan tó wá mú létí tán sọ́dọ̀ Ọlọ́run yẹn Sultan wọ́n ti bojú ẹ̀jẹ̀ ní north kò sí iyì fún kò sẹ́yẹ fún no more respect for him. Sultan wo ibẹ̀ ni kọ́kọ́ la yín lọ tẹ̀lé mi wá wo fídíò yìí. We are also happy that the majority of these governors are from the northern part of this country, which is a confirmation that the North, that we want to honor the rotation agreement by ensuring that President Bola Ahmed TINUBU complete his 2 terms before power reverts to the North in 2031. Confusion break the bone o double wahala for the naughty and the owner of the naughty double wahala for the northerner. What you were confused? I dey yarn you wetin dey happen for the northern part of Nigeria. May you listen to me, listen well, may you hear am. The thing where they pay me most be say
our Yoruba people, therefore know, they supposed to know, say, these northern people, they go hit us for Yoruba land back to back. And I don't shout this thing. You don't say now. We supposed to join hand any kind of fight where they grant now. May we put her on our side. May we join hand together and protect Yoruba land, because these people that go hit us back to back. Not remain the same again. You see that political power where the Fulani believe say they don't swallow. Where they give them that authority, that power, where they say they give us that kind of attitude, saying that them be the original of Nigeria. That political power don't come out for their hand. As it is so, they believe say if they attack Yoruba land where the thing go make TINUBU weaken for them. It go call lazy to them. Do what they ask them may do. Ìwọ àtẹ̀mí mọ TINUBU. Ọlọ́run má jẹ́ pa gbogbo ilẹ̀ Yorùbá rẹ̀ ni tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Nǹkan tí TINUBU máa ṣe ló máa ṣe, Ọlọ́run bá ń gbọ́. Ibi tọ́rọ̀ kan tẹ̀ wá dé dúró nísìn. Àwọn kan ti wá rí pé ó dẹ̀ pé kànrán jẹ́ gbọ́n lọmọkùnrin tán pé TINUBU. Àwọn náà mọ́ lọ́sàn-án tó ń gbé náà wò lóru kó wá béèrè lọ́wọ́ àwa. Ó dẹ̀ pé Northern ti ń ṣe àlàyé àwọn Arẹwà Fúlàní ti ń rí gé, wọ́n ti ń rí wípé TINUBU ò gbọ́ pa, wọ́n ti gé Àṣàkẹ́ TINUBU létí lọ kò gbọ́ nánà. Torí ilẹ̀kẹ̀ má já sílé, ilẹ̀kẹ̀ má já sóde. Ibi kan ilẹ̀kẹ̀ yìí máa já sí Ọlọ́run. Tí Northern Arẹwà tó bá sọ wípé TINUBU ò ṣe second term, okay, no wàhálà. Kó má ṣe second term. Fẹ̀kọ̀ tẹ́lẹ̀ àdúrà yìí pé kẹ́ má gbà kó ṣe second term. Ká lè provoke bàbá TINUBU kó lè dá wa lóhùn. Ó làwa náà ń gbà fẹ̀kọ̀ tẹ́lẹ̀. Bá ti ní ẹ̀gbà ó ṣe second term. Bàbá ẹ mọ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. Ẹ do the needful. Ẹ wá dára. Ẹ̀yin olólùfẹ́ dára kò wé akéde odò àwọn. Ọ̀rẹ́ ìpáwọn Northern yẹn ti rí wípé kànrán jágbọ́n ni bàbá TINUBU yìí o. Bàbá TINUBU o. Ẹ̀yin ṣe ń gbé náwó wọn lọ́sàn-án ni. Mọ̀ wọn lọ́sàn-án ṣe ń gbé náwó wọn lóru. Ẹ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwa ọmọ kó o tó ajíire ilẹ̀ Yorùbá. Àwa ọmọkọ́lọ́ tí bàbá TINUBU pivot made up lẹ́yìn ní remain the same mọ́ Ọlọ́run. By the time tí TINUBU bá finish pẹ̀lú Northern, máa rántí ní ìgbà kan rí, ní ayé ìgbà kan ní yíẹ̀ kan, ẹ̀yin lẹ gbé political power Nàìjíríà dání, agbára pa yín bí ọtí. Torí TINUBU tẹ́ ẹ mú yìí kò gbọ́ nànà, kò gbọ́ pa, wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ. Tẹ́ ẹ bá wá rò wípé tẹ́ ẹ máa pa gbogbo ilẹ̀ Yorùbá run, òun ni TINUBU máa fi gbà fún yín láti ṣèfẹ́nu yín, kàn pa wá dànù ni o. Ẹ kàn fẹ́ waste ẹ̀mí àwọn innocent soul nílẹ̀ Yorùbá. Torí ẹ bá mi sọ fún Fúlàní Caliphate, ẹ bá mi sọ fún Sultan of Sokoto wípé kò sí irú ogun tó lè gbé wọ ilẹ̀ Yorùbá. Kò mú fún bàbá TINUBU o. Kànrán jẹ́gbẹ́ ní nǹkan tó máa ṣe yẹn ló máa dúró. Ìkọ́kíkọ́ tó bá wù yín ní kẹ́dẹ́ lára ẹ kàn fẹ́ fìyà jẹ wá ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ lédè fùfú dé fún wọn. Ìgbọ́n ni ká ní mo gbọ́ fùfú dé ṣé mi nílé lọ́kọ̀ báyà àtàwùsá kí wàá máa ti Haúsá bọ̀ ọ̀rọ̀ àbí kán lè gbọ́ ọ̀rọ̀ mi gangan. Ẹ bá mi sọ kẹ́ ṣàlàyé dáadáa fún àwọn wo fún Northern Caliphate headed by the Sultan of Sokoto wípé kò sí iye amount of tension àbí kidnapping or anything tẹ́ ẹ bá ṣe ní ilẹ̀ Yorùbá fún àwa innocent citizen Nigeria, innocent ọmọ Yorùbá tó máa ṣèjì máìdì TINUBU. Ẹ ò mọ̀ ni, ẹ kàn fẹ́ fìyà jẹ wá lásánlásán ni. TINUBU ọ̀ràn ìyá anybody. Kò gbọ́ nànà àti ìyàwó wọn mọ̀mọ́ rẹ̀ mi TINUBU. Èèyàn tán lè gé orí èèyàn tíṣà lọ. Tí mọ̀mọ́ dẹ̀ sọ wípé òun lòún bí gbogbo wa. Tí wọ́n dẹ̀ gé orí ìkan lára àwọn ọmọ tó láwọn bí. Tí ó dẹ̀ wí pa, tí ò ríro. Tọ́ dẹ̀ kó àwọn ọmọ kókó 2 years 3 years tó wọ́n captivity láàrin wọn nínú òjò tí wọ́n mú kíní kékeré tó mú àmọ́rú oúnjẹ tán fún wọn. Ẹ wo ọmọ bó ti sùn sórí ẹlẹ́ lórí aṣọ nílẹ̀ gàndì nínú òjò nínú òrùn. Màmá ò rí nǹkan kan ṣe tó bá jẹ́ nọ́ọ̀tì ni wọ́n bílíọ̀nù yẹn màmá ti gbé lọ fún wọn ní nọ́ọ̀tì. Ṣùgbọ́n mo tún yìí tún sọ ẹ̀yin èèyàn ṣé kí wọ́n lọ gbé 1 billion fún wọn tó bá fi lè start 1 billion yìí ní lè stop ẹ̀ mọ́ o. Ọ̀nà owó gan ni ká gbé gbà. Ẹ̀yin gómìnà Ṣèyí Mákindé ẹ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn alágbára out everybody ilẹ̀ Yorùbá. Ẹni kí everybody wa kọ́ wọgbó lọ. Ẹ jẹ́ ká dìde kọ́ lè mọ̀ wípé iye orí burúkú tí wọ́n ṣe ní nọ́ọ̀tì yẹn tá a bá fi lè fàyè gbé ilé ìtẹ́lọ fowó bẹ̀ wọ́n at last. Wọ́n kúkú ti sọ wípé by the time tí Northern tí àwọn tó bá ṣe tán pẹ̀lú wa nílẹ̀ Yorùbá wọ́n nílẹ̀ Yorùbá máa wọ́ọ̀sì ju ti nọ́ọ̀tì lọ. Ṣé kò ti rí bẹ́ẹ̀ báyìí? Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò sọ wípé kọ́ má lọ gba àwọn ọmọ o. Wípé kán pa wọ́n síbẹ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ ká ro kíní dáadáa. Ṣé ẹ ṣọ́ wípé owó gangan owó nìkan ni wọ́n béèrè tán dìmáàdì lọ́wọ́ Governor Ṣèyí Mákindé because Governor Ṣèyí Mákindé wọ́n ti ń ṣe kíni? Wọ́n ti sọ̀rọ̀ yìí di politics. Àwọn báyìí wọ́n ti àtàkì President Bola Ahmed Tinubu. Wọ́n ní irọ́ ni bàbá Tinubu ń pa.
wọ́n ní irọ́ ló ń pa ó fi ayé wa play politics ní wípé wáyé tó ṣe máa sọ fún wa wípé wọ́n gbé state police bọ̀ tó bá fẹ́ implement state police kí wọ́n tètè ṣe kó jẹ́ state ló máa implement ẹ̀. àwọn tí presidency wọ́n ti reply Mákindé wọ́n ní Mákindé o òpùrọ́ ni ẹ́ wọ́n ní ìwọ ló fẹ̀mí àwọn aráàlú wéwu tó ń fi ẹ̀mí wa play politics ẹjọ́ ta ló wá fi ń play politics láàrin àwọn méjèèjì state and federal. tí mo bá wá sọ fún wa pé politician wà lára ogun tó ń jà wá ṣé o ti wá rí báyìí state ń blame federal ń blame state ṣe é ráyé. èyí tó wá ṣe paríparí ẹ̀ bẹ́ẹ̀ ni wípé àtìgbà tọ́rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ gọ́fúnà ilẹ̀ Yorùbá wo south west mélòó lẹ́rí tó ti pay condolence fún wọn lọ́yọ̀ọ́ ní tí ìrìn ní tẹ́ bá rí ẹjọ́ ẹ ṣe ẹ̀ pẹ̀lú mi gbogbo wọn wá dákẹ́ wọn kàn rọra yí ojú wọn ya lúkèwé ní ṣe ti rí ibi tí ọ̀tẹ̀ bá yẹ everything jẹ́dé ogun ti jàwó ogun tó ń jà ogun abẹ́nú tó ń jà ìran Yorùbá ó lágbára ju ogun Fúlàní lọ mo ní tá a bá rí ogun abẹ́lé tó ń jà wá tá a bá rí kọ́ńkà kékeré lógun Fúlàní ogun abẹ́lé ló lanu kalẹ̀ ló jẹ́ kí ògiri ilẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá kó lanu kẹ́ẹ̀ báyìí aláǹgbá Fúlàní wá ń wọbẹ̀ awíwíwíwí ẹ̀ gbọ́ ṣebí ẹ̀rí tán ṣojú di ọba torí tọba wí tọba sọ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nígbà tí bàbá Aláàfin dé tán sọ wípé ilẹ̀ Yorùbá ilẹ̀ Aláàfin Ọ̀yọ́ Aláàfin Awẹ́ àtàwọn kọ̀ọ̀kan nìkan ló ń jẹ́ Yorùbá ẹ̀rí everybody rọra sún sẹ́yìn fún wọn lọ́yọ̀ọ́ mo mọ̀ wípé torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀tẹ̀ tó wà ńlẹ̀ òun náà ni ò jẹ́ kí bàbá Ọọ̀ni kó ti dá sí ọ̀rọ̀ yẹn lọ́yọ̀ọ́ because bí bàbá Ọọ̀ni bá bọ́ síta tó bá wí kó lórí ọ̀rọ̀ yìí báyìí ẹ̀ rí wípé mídíà wà lọ́yọ̀ọ́ gbogbo wọn wá fi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lẹ̀ bàbá yẹn náà máa gbámọ́ everybody wá fọwọ́ lẹ́rọ̀ wọn dá sí yín lọ́yọ̀ọ́ kò sẹ́nibọ̀dì tó bá yín kẹ́dùn kò sẹ́nibọ̀dì tó rí ti yín rò oníkálukú wá ń ṣàjọ̀dún tí ẹ lọ adẹ̀pariwo títí fún yín lọ́yọ̀ọ́ wípé ó máa lẹ́yìn ẹ̀ gbọ́ ibẹ̀ la wà yìí.